ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lénìí. Thank you for joining me. If this is your first time, mo máa ń sọ̀rọ̀ ọkọ àti ìyàwó. A kú palẹ̀mọ́ Ramadan, ó dé bá wa láyà tàlàáfíà. Gbogbo ẹ̀yin Kristẹni, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Thank you for always watching me. Wọ́n ti jẹ dòdò, wọn ò lè sòdodo. Lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ti jẹ dòdò, wọn ò lè sòdodo. Alhamdulillah. Gbogbo wa pátá ni malla bámúbámú. Lẹ́ẹ̀kan sí, gbogbo wa pátá ni malla bámúbámú. Ẹni tílẹ̀ bá mọ́ bá ní bàrà wò kí a mọ̀ sá. Ẹ̀yin aránsọ yín níbi tó gbé ya o. Ẹ̀yin tèmi, ẹni kí wọ́n rán sọ wọ́n níbi tó gbé ya. Lórí àléfà yìí, àléfà ọkọ àti ìyàwó ni. Tẹ́ bá tún fi lọ síbòmí, ẹ ti rí àléfà politicians. Àléfà ọkọ àti ìyàwó tó bá ti rántí ọkọ àti ìyàwó tó bá ti rántí ìlera ọkùnrin ìlera obìnrin lẹ́yìn ìgbà tẹ́ bá dà lóru tán ẹ ṣàpadà wálé báwo lẹ ti fẹ́ enjoy ilé ẹ mọ rántí àléfà yìí. So fún gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ ń pè mí pé àwọn pọ́ìntì ẹ rí fídíò mi o kí ló ń ṣẹlẹ̀. Yes, iṣẹ́ àwọn malla ta sọnù, iṣẹ́ àwọn malla tó jẹ́ pé wọn ò rántí wọn. Yes, report òun ló fa ìdí ẹ̀. So ẹ kàn tẹ on point by two. Tẹ́ bá tẹ on point by two, unsubscribe, kẹ́ tó wá subscribe again, kẹ́ wá tẹ notification bell. Simple, ẹ máa rí. Iṣẹ́ àwọn tá à ń wí náà ni. So yé yín, iṣẹ́ àwọn tá à ń wí náà ni. Àwọn òṣìra kalẹ̀, ó tiẹ̀ tó àwọn orí TikTok. Hypocrisy wọn lórí TikTok. Ó lágbára. Àwọn tó ń manage TikTok ní pangara ti Nàìjíríà bíbá tó dàbí Yorùbá. Wọ́n lè wojú onídìí, wọ́n lè wọ́ mú ọlọ́mú, bẹ́ẹ̀ èyí tá à ń kọ́ wọn, vital tá à ń kọ́ wọn, ó ní wọ́n lára. Mo ti sọ fún mi yín pé this is my way of dressing. Èmi, iṣẹ́ tèmi lèmi ṣe yìí. So yé yín bẹ́ẹ̀ yẹn. So ẹ mọ́ worry ara yín, ẹ mọ́ worry, ẹ mọ́ ní kẹ́ ẹ mọ́ worry. Iṣẹ́ tèmi ṣe yìí, iṣẹ́ súnà ni. Iṣẹ́ tá à ń ṣe ní physically tá wá gbé wá sórí social media kẹ́yìn tẹ́ wà ní fà kẹ́ jórí ọ̀fẹ́ ni ẹ má worry. So yẹn ẹ má worry, vital tó wà nù ẹ̀ o ní kẹ́ máa múlò. Ẹ̀yin tèmi àsìkò tí ń lọ púpọ̀. Thank you gbogbo ẹ̀yin tẹ́ ti ń wò mí tẹ́ lálùbọ́díkà tẹ́ ń wò mí tẹ́ ṣe pé ẹ wò mí pé ẹ lọ́ ń ṣe ké tẹ́ lọ́ ń report mi Ọlọ́run fún yín lálùbọ́díkà ẹ jèrè ọmọ yín ẹ jèrè ìyàwó ẹ jèrè ọkọ. So yé yín pẹ̀lú ògo ìyàwó yóò ní ìyàwó níyàwó ọkọ yóò ní dọkọ lọkọ oko yóò ní kú ọ̀bọ yín náà kò ní gbẹ ẹ ní rógun stroke pátápátá àti ní gbogbo bẹ̀ bámúbámú. Ẹ̀yin tèmi either you like it or not, iṣẹ́ súnà ni. Ẹ gbé lọ síwájú, ẹ tún lọ bèrè iṣẹ́ súnà ni. Mo ní ọkọ àti ìyàwó ni àti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ náà gbogbo bẹ́yìn kan ṣe ń ba marriage jẹ́. A sì rí àwọn kan tí wọ́n ń show wa bí wọ́n ṣe ń gbádùn àwọn ọkọ wọn nílé. Màá mọ̀ tẹ̀síwájú ní bíbí ẹ máa rí ọkọ àti ìyàwó tí wọ́n ń ṣeré ẹ fẹ́ fi bọ́ nílẹ̀ ẹ fẹ́ fi pa wá kí ló dé. Ẹ má fi bọ́ nílẹ̀ ẹ má fi pa ìgbéyàwó yìí. Ọlá pé divorce here divorce there kí la lè ṣe láti jẹ́ kí ìgbéyàwó yìí last as ọ̀rọ̀ Ọlọ́run. Òun la fi mú program yìí jáde. Yet ẹ̀yin ìkan ìka burúkú ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Ìwọ tó bá mọ̀ pé ní lára lọ níyàwó tó bá ní ẹ lára lọ níyàwó kó wá padà wá gbọ́ fídíò yìí. Ọkọ àti ìyàwó ni èmi ń dì pẹ̀lú, èmi ò dì pẹ̀lú excuse. Tó àwọn kan kọ yín bẹ́ẹ̀ ṣe pàyàwó yín tì tẹ́ lọ mọ bálẹ̀. Èmi sì ń kọ yín pé ìkan tẹ́ lọ ń wá tà yẹn ẹ lè rí inú ilé. Ẹ má jẹ́ kí wọ́n fi hypocrite ẹ má fi pa yín. And let me tell you, those women doesn't have problem. Ẹ̀yin gangan as ọkùnrin ẹ̀yin lẹ ní problem yẹn. Kò sí nǹkan tó kan obìnrin. Ẹ̀yin lẹ ní problem yẹn. Ìyàwó mi ò wù mọ́ kí ló contribute tí ìyàwó rẹ tó fi wù ẹ́ kí ni wọ́n ìgbésẹ̀ wo ló gbé. Ó mọ tẹ̀lé àwọn ọmọ ẹlẹ́ṣẹ̀ ṣoṣooṣo àwọn ọmọ tó ń wọ small skirt small kìíní tí wọ́n ń ṣe ọmú lẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ wàá mọ ṣe hypocrite pẹ̀lú ìyàwó rẹ̀ wàá mọ sí pé mọ́ múra báyìí ó wá wọ skirt ó ṣe kìíní òun control ẹ̀ gbogbo bó ṣe ń control ẹ̀ ó jẹ́ kóbìnrin yẹn sọ̀rọ̀ ètí nù kò jẹ́ kó mọ bó ṣe máa múra. At the end of the day ìyàwó yẹn so yín ìyàwó rẹ̀ gbọ́dọ̀ so ẹ torí pé kíni túláàsì ni ìwọ ló mọ̀ tó bá ṣe títa sáàmọ́ ti kọ́ àrùn wálé bẹ́ẹ̀ tí ìyàwó rẹ̀ ó gbọ́dọ̀ ṣe. Ẹ̀yin ọkùnrin kan ìyàwó yín sọ fún yín pé òun fídíò kan mo fẹ́ ṣe tẹ́lẹ̀ eléyìí fi wáyé but meanwhile màá continue video in the other side. Need another video the same outfit please. Òun contribute owó
òun fi ra bẹ́ẹ̀dì, òun fi ra wọdúrópù, òun fi ra mátíráàsì, òun fi jára lẹ́lẹ̀, ó lóun contribute owó àjọ kan lòun contribute lòun fi ṣe gbogbo yẹn, kò dẹ̀ bí ẹ́ léèrè àbí ó bí ẹ́ léèrè ni ó dá sí, ó ní it's not your business. Ṣùgbọ́n that same bed òun gùn òun bá sùn, òun gùn òun bá sùn, ó tiẹ̀ tiraka ọkọ pé òkè ìyàwó mi nínú 120 tó ná okó lájọ mo san 30,000 so that tó bá fẹ́ sùn wá mọ́ lálùbọ́díkà. Jẹ́ kí n sọ fún ẹ, irú tẹ bá find ara yín, ṣé ń gbọ́ nǹkan tí mo ń sọ? Bí mo ṣe sọ program tọ́nà bá jẹ́ kó lè wo fídíò yìí tó wà nù wọn, ó kàn ń gun bẹ́ẹ̀dì yẹn, ó sọ wípé lórí bẹ́ẹ̀dì tí mo fún ẹ tó rà yìí tó kó àjọ yìí tó kura, mo gba 20,000 bẹ̀, gba 30,000 bẹ̀, gba 40,000 bẹ̀, as olórí ilé, as ọkọ tó gun orí bẹ́ẹ̀dì yẹn gun ìyàwó rẹ̀, ẹ̀tọ́ rẹ ni kó ṣe, àìjẹ́bẹ̀ àrámù ni. Tíyàwó rẹ bá sọ pé tòun yọ̀ǹda, wà á tiraka as a man, bẹ́ẹ̀ ó fẹ́ kówó yẹn fún, ó wá ní ara bàbá lágbájá mo yọ̀ǹda ẹ fílẹ̀, mo mọ̀ pé owó pọ̀ lọ́wọ́ yín, mo yọ̀ǹda. Ṣé o mọ̀ pé òun ló mọ rántí, òun ló yọ̀ǹda ńgbà yẹn, ó jàrámù. Àmọ́ ó mọ bó àwọn mí ọ̀pọ̀lọpọ̀ nínú yín, ìyàwó yín parọ́ fún yín ní kì í ṣe owó àjọ, ìyàwó yín parọ́ fún yín ni, àrámù lẹ́gùn yẹn. Ẹ̀yin mí dẹ̀ ní àrámù lẹ́ ń jẹ, ó fowó ọbẹ̀ lẹ̀, ó fowó kinní kan lẹ̀, ìyàwó rẹ̀ wá rìn lọ, ó rìn bọ̀, ó wá kó 5,000 naira dé, ó kó 10,000 naira dé, ó ní sísítà ń ló fún un. Ṣé wọ́n bíìtì pé sísítà rẹ̀ ló fún un? Àní ẹ̀yin ẹ̀ ń jẹ àrámù, ẹ mọ̀ jẹ àrámù mọ́. Ṣé rí oúnjẹ tẹ́ bá wá ń jẹ yẹn, tóbìnrin yẹn ò sọ̀rọ̀, èpè ló ń ṣẹ́ fún yín. Tẹ́ ẹ̀ bá lè tètè jára yín kò nínú ọ̀rọ̀ yìí, irú ọkùnrin tó bá fà ara rẹ̀ nínú situation báyìí, àtiríṣe ó dọwọ́ Ọlọ́run, kó mọ̀ wá fi titi ẹ̀, kó mọ̀ fi kó bá àwọn ọmọ. Gbogbo oúnjẹ tẹ́ bá ń jẹ, tẹ́ ẹ̀ bá mọ̀dí rẹ̀, ẹ béèrè pé ìyàwó mi níbo ló ti rí. Eléyìí gan ó mọ gáàdì àwọn obìnrin, kò ní jẹ́ kí wọ́n lè ṣèṣekúṣe. Mo believe pé ẹ understand ọ̀rọ̀ tí mo sọ. This is yes, I come in peace. This is on point by 2, using my words for this. Ẹ pàdé mi lórí the second video, which was supposed to be the main video. Yes, kí ni a fẹ́ sọ lórí fídíò yìí, ó ní pé àwọn obìnrin máa ń wọ menopause. Ǹjẹ́ àwọn ọkùnrin náà wọ menopause? That is to say, age wo ni testosterone wọn ọkùnrin á bẹ̀rẹ̀ sí ní decrease? Age wo ni? Ẹ pàdé mi ní second video, same outfit. Thank you.